kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Ya Rabbi kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Saoty kí ni ò jẹ́ ká lè gbàgbé àwọn bàbá lágége tàná. Àṣesílẹ̀ Adam tàná akúrí ni ó gbàgbé yẹn o. Kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam lágége tàná. Tó bá gbà tíra bàbá kí wọ́n fi kọ́ ẹ̀ńkéwù lè ní. Tó bá lọ mọ́ríkàs bàbá lọ́gbà ṣáádà lánàá àti ní. Wàá ti ká tíra bàbá àwọn bàbá lágége tàná. Wàá ṣàǹfààní mímọ́ bàbá bóyá o gbọ́ lẹ́nu èèyàn ni. Gbogbo ọ̀nà tó bá rìn ní wàbá ọwọ́ bàbá lágége tébà. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Special request ṣáni bàbá téèyàn bá fẹ́ dúró ẹ̀ o. Kí sọmọ ká súnmọ́ ìyàwó kó bímọ wọn ń tọrọ ẹni. Bàbá tó bí Adam tàná àwọn ni wọ́n lọ sọ́dọ̀ àfa. Sheikh Adamu Alánàmú báwọn ń fẹ́ kí wọ́n máa pa wọn. Bísàmù kẹta máa wọn àfa. Alánàmú ló sọ fún bàbá bákí tó bí Adam tàná bó ti kọjá ohun tó ń rore. Tọrọ fọmọ kò ní jẹ wọmọ ọmọ òun bí mo ṣe ń wòye. Ó ti ibi kó dá òyìn fẹ́ ìyàwó tó máa bírú ẹ̀fọn. Ìyá mi ló lè bímọ àmì wàá kúrò lórílẹ̀‐èdè yìí o. Abímọ wa kọ́ bímọ obìnrin kó tó bọ́kùnrin Adam tàná tó bá bí tán kó pọ́dún mẹ́sàn-án kó tó gbé wá sílùú Ìlọrin. Special request Adam tàná ní special need Adam tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Iṣẹ́ bàbá lágége tèmi kò lè jẹ́ àgbàgbé Ádámọ̀ tàná. Ó bàbá Ádámọ̀ tàná ó búrò bàbá lágége tèmi. Ojú bàbá lágége tèmi lójú bàbá lágége tàná. Súra bàbá lágége tèmi ní ti bàbá lágége tàná. Ìṣe bàbá lágége tèmi ìwà bàbá lágége tàná. Mímọ̀ bàbá lágége tèmi júwe bàbá lágége tàná. Ọmọ bàbá lágége tàná ní bàbá lágége tèmi. Kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Ọ̀nà tó gbà ń bímọ lànà dèní tó dáná bí bàbá. Àtọ̀tẹ́sìn fi bí tiẹ̀ ṣe mọ̀ pé àtọ̀ eré sani kíkan ni. Àgbófin bí tiẹ̀ bàbá tó bí bàbá lágége tàná. Dáyé ni wọ́n ní ìròyìn olùpèpè sọ́nà lànà. Abdul Baki ni ọmọ àbí Abdullahi ló bá Abdullahi. Baki yẹn ló bí Adam tàná tó bí bàbá lágége tèmi. Wàásà ní Baki lọ nílùú Benin Republic torí kó mú ṣẹ́ ọlọ́run kànká wọ́n pọ̀ ní ṣẹ́ ọlọ́run lókìkí. Ọlọ́bọ̀ bá ìlú yẹn ò pè wọ́n pé kú iṣẹ́ ọlọ́run àfa. Bí fún ẹ lówó àràsìn tán mo fún ẹ láìṣà nígbà wo kó máa jẹ́ yàwó bàbá Baki tó bí lágége tàná. Àìṣà tó bí Adam tàná bàbá lágége tèmi. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Bàbá tó bí Adam tàná bàbá tó bí Adam tàná làfà bàbá lágége tàná. Àfà sọ́lú ẹ̀sìn ní òbí wa ló kọ́ bàbá lágége tàná. Sheikh Umar lágbàájú ní àfà bàbá lágége tàná. Ní Kánò Sheikh Adam Namaji ló kọ́ bàbá lágége tàná. Ìyànjú Ádámọ̀ tàná ló gbé bàbá lágége tàná. Àwọn tí wọ́n kọ́ wọn mọ̀ pé ó jọ ohun tí wọ́n kọ́ lọ́dọ̀ wọn. Ṣẹ́rí bàbá lágége tàná ló kọ́ bàbá lágége tèmi. Mọ́ríkàs lágége màní lórí bàbá lágége tèmi. Kásòtì tọ́ Mọ́ríkàs mọ̀ pé ìmọ̀ bàbá lágége tèmi. Lọ́lá ìyànjú irú tàná tí Abdullahi Adam ní. Wọ́n fi jà wọ́n tọ́kọ̀ wọn lànà ní ti bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Ọ̀rọ̀ bàbá lágége tàná ṣàlè sọ́tọ́ ní ilé ni. Ṣé bàbá lágége tèmi lè jẹ́ kọ̀rọ̀ Ádámọ̀ tàná kó tọ́ lẹ́nu lọ́jọ́ tèmi. Torí bàbá lágége tèmi agbádá ṣeun Adam tàná tèmi gbálùkì ń balẹ̀. Ayọ̀ ọkàn tọmọmọ tàná ìráyé sá tọmọmọ tàná ìjẹ́ akin tọmọmọ tàná òdodo tọmọmọ tàná ṣe lélókun lára tèmi. Káwá sọ̀rọ̀ mímọ́ tèmi wárí bàbá lágége tàná ìtàn bàbá lágége tàná ẹkún tí ń gbọ́ látàtàná bí bàbá ṣe fọ́ mi mọ̀ká kí Mọ́ríkàs tó dé àti ìtàn ìgbésí ayé bàbá kọ́ mo fẹ́ sọ akutí ọ̀kan. Kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Ibi tí bàbá lágége tàná Adam ibi tí bàbá lágége tàná ti parí ní àdúgbò tèmi. Ti bẹ̀rẹ̀ Mọ́ríkàs tàná ti ju tàná lọ láyé tèmi. Ìdàdí sánáwì tàná dípúlọ́mà tún ti kúnlẹ̀ ní. Yunifásitì ń lọ mùdí
ẹ ṣé bàbá lágége tèmi ilẹ̀ àti fífẹ́ tàná lèmi ti tún jẹ́ kó máa fẹ̀ sí àsọsílẹ̀ Adam tàná báwọn ilẹ̀ mọ́ríkà kan gbàtàn ní ó padà ló ń ṣẹlẹ̀ yìí bàbá wa lágége tèmi tí ń ralẹ̀ náà padà tán òkèbà bàbá wa lágége tèmi tí ń ralẹ̀ náà padà tán new building mọ́ríkà tèmi lọ́wọ́ bàbá lágége tèmi ṣòfọlá mọ́ríkà tèmi lọ́wọ́ bàbá lágége tèmi àjọṣepọ̀ àṣìyàrí pẹ̀lú mọ́ríkà tó ń kú lọ tìbí ìtẹ̀síwájú bàbá tàná ní bàbá lágége tèmi. Ṣé bàbá lágége tàná? Ṣé bàbá lágége? Tíra bàbá lágége tàná 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 tíra bàbá lágége tàná. Assalamu alaikum wa rahmatullah ta'ala wa barakatuhu. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí a dúpẹ́ fún yìí náà ni Ọlọ́run tí ò sírú ẹ̀. A rí pé kò nírú lára àwọn nǹkan tó dá bíi sánmà àti lẹ́lẹ̀ tó sì ń lo méjèèjì fi bá ènìyàn sọ̀rọ̀ wípé ahantum ashaddu khalqan am as-sama'u banaha. Tí tá bá tiẹ̀ ń sọ̀rọ̀ ká dá nǹkan tó lágbára ṣẹ́yìn lẹ wá le láti dá ni tàbí sánmà táwọn Ọlọ́run ọba mọ̀ kalẹ̀ ká lè mọ̀ páwọ̀ ẹ̀dẹ́ èèyàn ayẹpẹrẹ ó wá lo sánmà léyìí tó tóbi pé àwa kéré nínú dídá kéré yóò kàn pàṣẹ ní pé ẹ rí báyìí ẹ sì kàn rí bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ ọba náà ọba tó ní ká sì máa ṣẹ́kù torí pé tí ò bá sọ́lọ̀ náà ni a lè má sí mọ́ torí pé èrò ọ̀tá náà ni ká sùn ká má jí tàbí ká jí ká má wúlò fúnra wa ká má lè dápá gbé ká má lè dẹ́sẹ̀ gbé gbogbo ohun tí máa wà nínú ọ̀rọ̀ náà ọ̀tá náà nù tàbí kó rí káyé wa máa nítumọ̀ a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run sì ní káyé wa máa nítumọ̀ àwa náà jí alálàáfíà a sì rí nǹkan jẹ níwọ̀nba bá àti ẹ̀yọ́ alhamdulillah ebi ọ̀pá wa eléyìí náà tó ń téèyàn lè máa dúpẹ́ lé lórí lọ́dọ̀ ọba mi torí pé ìkẹ́ Ọlọ́run àti ìdẹ̀rẹ̀ tí ń bẹ nínú ayé wa tá a bá ní a máa kà á lè kà tán mélòó la fẹ́ kà ṣé ìdẹ̀ra à ń wòran lọ́fẹ̀ẹ́ à ń rí lọ́fẹ̀ẹ́ à ń sọ lọ́fẹ̀ẹ́ à ń gbọ́ lọ́fẹ̀ẹ́ à ń rìn lọ́fẹ̀ẹ́ à ń bọ̀ lọ́fẹ̀ẹ́ tá a sì máa gbé gbogbo nǹkan wọ̀nyí kò sọ́ọ̀fù tó séyìí tó bọ́fẹ̀ẹ́ dé nínú àgbékalẹ̀ ètò ayé bá ṣe ẹ̀ ló ọ̀rọ̀ ni bá ṣe dátà ọ̀rọ̀ ni bá wo nǹkan owó náà là á lò kò sí èyí tó ṣẹlẹ̀ lọ́fẹ̀ẹ́ ń bẹ àmọ́ t'Ọlọ́run ọba mi ọ̀fẹ́ là ń lo gbogbo ẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fa àwọn nǹkan yìí tó ní ká máa rí wọn lò nírọ̀rùn lillahi alhamd kọ́lọ̀ mọ́ wa dáwọ́ ìdẹ̀ra náà dúró nù gbèsè ayé wa kójú ó túbọ̀ mọ́ pọ̀ sí. Àwa tọrọ ìkẹ́ ẹ̀gẹ̀ fún ẹni tí Ọlọ́run bá gbé dìde sí wa pẹ̀lú ìkẹ́ àti àánú Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kọ́lọ̀ sì bá wa kẹ́ gbogbo àwọn àlùmọ̀ rẹ̀ tí wọ́n jẹ́ ẹni àpọ́nlé tí wọ́n rìn lórí ìlànà ẹ̀ dáadáa àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú ìrìn náà àtàwọn tí ó tún máa tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àti ìgbàgbọ́ títí dòní táwa náà wà ń bẹ̀ títí láyé nígbà táwa náà ò bá tún sí títí láyé nígbà táwa náà ò bá tún sí ń bẹ̀ mọ́ táwọn kan bá wà ń bẹ̀. So Maulana Fadilatu Sheikh Adam wa Sheikhuna Kamaluddin Al-Hadabi wa Sheikhuna Yusuf Al-Ibwaji wa Sheikhuna Tajul Adab Sheikhuna Mustafa Zaglulu Sanusi wa Sheikhuna Muhsin Edu wa Sheikh Abdulatif Amuni wa Sheikh Jikisu Akodo àti gbogbo àwọn shuyukh wa tí wọ́n ti lọ sidallahu rahmatahu Allahumma zid lana rahmatahu ya rabbal alamin bá wa ṣàlékún kẹ́ wọn bá wa ṣàlékún gẹ́ wọn kó sì bá wa foríjì wọn gbogbo àwọn àfáàrí tí wọ́n wá kú látòrí Mudirul Markaz Habibillah Adam Abdullahi lórí àlékún àláfíà àti ìdẹ̀ra kó ló Ọlọ́run dákun bá wa ṣe fún wọn lọ́lá la ilaha illallah. Ẹ rí pé àkọlé ọ̀rọ̀ wa tí a mú wáyé ó ń dá lórí wípé bí wọ́n ṣe fi àdísù yẹpẹrẹ Al-Qur'an a sì rí pé lẹ́ni Al-Qur'an àti yẹpẹrẹ kódà bí yàn bá kó tiẹ̀ lónìí àwọn èèyàn máa béèrè pé kí làwọn àfáà sọ lórí àyà tí èèyàn mú wá tó sì já sí pé téèyàn bá jẹ́ mùmínì tó jẹ́ mùsùlùmí tí wọ́n bá kó ti Al-Qur'an fún kò tún gbọ́dọ̀ bójú ẹ̀yìn mọ́ lábẹ́ bí tí ń wò rí tí ó bá jẹ́ ní Ọlọ́run tó sì mọ Ọlọ́run tó sì gbà fún Ànábì Muhammad. Àmọ́ lónìí kò rí bẹ́ẹ̀ lára àwáwí tá a máa wí náà ni wípé
ó ń twist alukur'ani ni tàbí ká sọ wípé n tí ń sọ ò bá tàwọn àfáà ayé mu tàbí ká sọ wípé àbí ṣíà ni àbí nǹkan ni a máa wábi tá a fẹ́ lọ mọ́ látara wípé ìlọ pẹ̀lú alukur'ani wa ò dán mọ́rán ló fi já sí wípé bí wọ́n ṣe fi àwọn àdíìsù yẹpẹrẹ alukur'ani tó wá ń dàbí wípé lónìí bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tó bá ti lọ ọ̀dọ̀ ìmáàmù Bukhari tàbí kó lọ ọ̀dọ̀ ìmáàmù Muslim àtàwọn ìmáàmù míì tí wọ́n jẹ́ àwọn al-muhaddithuna tàbí ká sọ pé àwọn ruwatu àwọn ẹlẹ́gbàwá tó fi wá di pé àwa yẹpẹ alukur'an délẹ̀ fún yí pé àmẹ́ ní àdísù àtàlùkùrán bákan náà ni wọ́n rìwáyà kan náà ló gbé wọn wá lọ́rọ̀ tó já sí pálùkùrán gan sọ fún wa pé kàbọ̀rátì kalimatan takhruju min afwahihim ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ náà lágbára min afwahihim tí ń jáde lẹ́nu wọn yaquluna illa kadhiba tó yẹ pé tí wọ́n ń wí yẹn irọ́ lásán ni kìí ṣòótọ́ ọ̀rọ̀ tahsabunahu hayyinan wọ́n ń rò pé nǹkan kékeré ni wa huwa indallahi azimun àmọ́ tó tóbi ni lọ́dọ̀ Ọlọ́run tá a bá gbé yẹ̀wò àmọ́ ojú kékeré la fi ń wò gbogbo èyí tẹ̀ ń bá wa tẹ lọ́fà ńlá kì í yẹn aburú ò ní ṣe yín láyé Ọlọ́run ó máa lọ́ọ̀fù yín pẹ̀lú owó yóò sì máa lọ́ọ̀fù yín pẹ̀lú ọlá yóò máa lọ́ọ̀fù yín pẹ̀lú ìtẹ̀síwájú yóò tún máa láìkì yín pẹ̀lú rírí ṣe àti mímọ̀ ṣe bí akila ayyil qayyumi wala hawla wala quwwata illa billah kọlọmbá ajú rí bẹ́ẹ̀ ẹ rí pé nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ ṣáájú a ṣàlàyé fún wa kí ni mawqifu sahaba mawqifu àwọn ar-rashidun mawqifu al-khulafa'i ar-rashidin al-mahdiyyin àwọn khulafa'u rashidun Abubakar Umar Uthman Ali kí ni mawqifu wọn fi jam'il ahadith wa nashriha nípa kákó àdísù jọ àti káfọ́nká a ti sọ mawqifu Abubakar ò fara mọ́ nínú mawqifu ẹ̀ tó fi jáde láyé Umaru radiyallahu ta'ala anhu òun náà ò fara mọ́ tó fi jáde láyé Usman òun náà ò tún fara mọ́ kódà Ali ibn Abi Talibi òun náà ò tún fara mọ́ Ali ọmọ Abi Talibi òun náà ò fara mọ́ gbogbo wọn ni wọ́n kọ̀ pé kéèyàn kó nǹkan jọ lẹ́yìn ikú Ànábì wọn fara mọ́ ìyẹn ni ó wá já wá lọ wípé tó bá wá rí bẹ́ẹ̀ limadha istabdalna kitaba Allahi ta'ala billadhi huwa adna kí ló tá wá fi tí ó nǹkan yẹpẹrẹ tá a fi wá yí ọ̀rọ̀ Ọlọ́run padà tá wá mú àwọn àdísù yìí tá wá gbé sípò al-Qur'an tá wá gbá al-Qur'ani tá gbé sípò àdísù tó sì já sí pé tá a bá lọ sínú al-Qur'an Suratul An'am Quran 6 verse 151 Ọlọ́run ní kul ta'alaw ẹ̀súnmọ́ bí ẹwà ò atlu ma harrama rabbukum alaykum ẹ jẹ́ kí n ka àwọn tọ́lọ̀wọ̀n àbáṣe léèwọ̀ lé yín lórí Ọlọ́run ṣàwọn nǹkan yẹn léèwọ̀ nínú An-Nahl Quran 16 aya 116 ó ní wala taqulu lima tasifu alsinatukumul kadhiba ẹ má máa sọ tó já sí wípé ahọ́n yín ló wí fúnra yín ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ irọ́ sì ni tẹ́kàn dédé lanu pé hadha halalun tẹ́ sọ pé halalu lélẹ̀ wa hadha haramun tẹ́ máa fúnra yín sọ pé eléyìí èèwọ̀ ni
litaftaru ala Allahi al-kadhiba tó sì já sí pé ẹ dáadáa parọ́ mọ́ Ọlọ́hun bẹ́ẹ̀ sì ni alladhina yaftaruna ala Allahi al-kadhiba bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń bá ń parọ́ mọ́ Ọlọ́hun. Al-Qur'ani Ọlọ́hun bá sọ ń bẹ̀ wípé la yuflihuna wọn ní jèrè, kọ́lọ́n kó láàánú wa kó má jà pẹ̀lẹ́ ni tí ò ní jèrè. Ibẹ̀ yẹn láti wá mọ̀ wọn ara wa. Gbogbo àwọn àfáà lónìí là ń sọ àrọ́ọ̀mù lọ́dọ̀ ara wa tá a lè rí ń tọ́lọ́run fi sọ di haramu nínú Al-Qur'an. Gbogbo wa là ń sọ halalu lénìí tá a lè rí ẹ̀rí mú wá nínú Al-Qur'an pé nǹkan yìí haramu ni. Mo ń bọ̀ wá mú kan wá o. Lára bí tí gbogbo àfáà ti ń kọjá láláyé tá a ti ń kọjá láláyé tó já sí pé ń táwọn tànẹ́wù níwà tí wọ́n ń kí haramu bọnú Islam tí wọ́n dákẹ́ ń bí Ọlọ́run ti dákẹ́, àwa náà fọ́ọ̀lù sínú ẹ̀. Lápèjúwe, à ń kọjá ààyè, Ọlọ́run dẹ̀ ń sọ fún wa pé la yushriku fi hukmihi ahada, ẹ má fẹ́ nìkan kan kẹ́gbẹ́ Ọlọ́run níbi ìdájọ́. Inna Allaha yahkumu ma yurid, Ọlọ́run ló ń dájọ́ tó bá wùn. Ọlọ́run nìkan ló ní ẹ̀sìn yìí, a lè dájọ́ síbẹ̀ fún ẹjọ́ tó bá dá láàmú dá. Gbogbo ìkìlọ̀ yẹn ló ṣe fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ìyẹn ni mo kàn dé yà ń bẹ̀yẹn ni. Tún wá gbọ́lọ́bọ́lọ́ wọn bá ṣe sọ. Ọlọ́ni wa ma lakum alla ta'kulu mimma dhukira ismullahi alayhi. Kí ló dé? Tẹ́ sọ pé ẹ̀ ní jẹun tó já sí pé a ní kẹ́ ẹ dárúkọ Ọlọ́run sí tán bá fún yín láti jẹ. Wa qad fassala ma harrama alaykum. Ọlọ́run ti ṣàlàyé tó ṣe léèwọ̀ fún yín. Illa ma turitum ilayhi. Àfẹ̀yí tí nira bá tì yín lọ bẹ̀. Ọlọ́run ti wá ní wa inna kathiran minan nas. Àmọ́ ó ṣe ni láàánú pé ọ̀pọ̀ nínú àwọn ènìyàn la yudilluna bi ahwa'ihim, àwọn máa ń lo ìfẹ́ inú tí wọ́n láti fi sọ àwọn èèyàn nù bi ghayri ilmi, láì lo ìmọ̀ Qur'an. Kì í ṣe bí kò ní bi ghayri ilmi. Al-Qur'an ní ilmu tọ́lọ́wọ́n bá ń sọ mbẹ̀. Jẹ́ kí n fún ẹ ní àyà tó lè tú. Ó di lan tarda ankal yahudu wala nasara hatta tattaba'a millatahum qul inna huda Allah wa la in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka min al-ilmi. Lẹ́yìn ìmọ̀ Ọlọ́run tọ́lọ́run ti fún ọ sínú Kùránì yẹn tó bá tẹ̀lé fẹ́nu wọn, wọ́n tráyẹ̀ o. Ọlọ́run ní la yudilluna bi ahwa'ihim. Ọ̀pọ̀ àwọn èèyàn ni ó máa lo ìfẹ́ ẹnu àti ronú tí wọ́n fi sọ àwọn èèyàn lò bi ghayri ilmi tí wọ́n ní lo Kùránì. Ó ní inna rabbaka huwa a'lamu bil mu'tadin. Ọlọ́run ọba rẹ̀ ló nímọ̀ jù nípa àwọn olùkọjá àlà, àwọn ibi tá a ti ń kọjá àlà nú ẹ̀sìn nu. Tọ́lọ́run bá ti dákẹ́ níbì kan tí ó pé nǹkan yẹn ní haram, you have no authority to haramize it unless you are going to hellfire, because you put yourself in the shape of Almighty Allah, that what Allah can do, you can do it. If Allah say this, you can say it as the same as Allah. Òun fi rẹ̀ wí Ọlọ́run. Àfá Islam kì í ṣe bẹ́ẹ̀, Mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀. Ìfún báwọn kò ti kórìíra nǹkan yẹn dúró lórí pé èmi lèmi kórìíra ẹ̀mí ò fẹ́. Ó wá ní sọ́ọ́dẹ̀ ìwọ̀fẹ́ lómi. Èyí tí wọ́n ń pè ní Islam nìyẹn. Kọ́lọ̀ kó là wá ń bẹ̀. Àyà tí mo kà yìí, ó ń bẹ nínú Suratul An'am 119. Tó bá tún wá sínú Suratul An'am, mo fẹ́ gbàbẹ̀ wọlé ni o, ká lè mọ̀ pé a ti yẹpẹrẹ Al-Qur'an. Gbogbo Mùsùlùmí ayé ni kò sẹ́nìkan tí kì í gbàbì kan tẹ Qur'anu mọ́lẹ̀. Ọlọ́run ní kul halumma shuhadakum. Ẹ bá mi pè àwọn ẹlẹ́rìí yín wá. Alladhina yashhadun anna Allah harrama hadha. Tí ó jẹ́rìí pé ìntẹ́ ń sọ pé wọ̀nyí èèwọ̀ ni. Subhanahu wa ta'ala. Ọlọ́run tó wá ń sọ fún Ànábì pé ìntẹ́ mi Ọlọ́run ò ṣe léèwọ̀. Ó ní bá mi sọ fún wọn pé àwọn Yehudi àtàwọn Nasara tàbáwọn ẹ̀mí halumma shuhadakum, ẹ lọ pé àwọn ẹlẹ́rìí yín wá tàbáwọn Ọlọ́run yín alladhina yashhaduna anna Allah harrama hadha, tó lè jẹ́rìí pé ní tẹ́ ń sọ pé wọ̀nyí èèwọ̀ ni. Ọlọ́run wá sọ fún Ànábì Muhammad, ó ní fa in shahidu, tí wọ́n bá sọ pé kinní kan èèwọ̀ tí èé ṣe mi ni mo ṣe léèwọ̀, fala tashhad ma'ahum, má bá wọn jẹ́rìí o. Ṣé orípò tó yẹ kí Mùsùlùmí wà?
fala tashhad ma'ahum má bá wọn jẹ́rìí pé ìwọ ni o wala tattabi' ahwa'ahum má tẹ̀lé fẹ́ẹ́nu alladhina kadhabu bi ayatina àwọn tí wọ́n fẹ́ máa sọ àwọn ìdájọ́ tàwọn Ọlọ́run di irọ́ ó ní walladhina la yu'minuna bil akhirah àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọ̀run wa hum bi rabbihim ya'dilun tí wọ́n ń fira wọn kẹgbẹ́ Ọlọ́run níbi kan sọ pé kíní kan haram kíní kan halal sórí ibi tọ́lọ́run fi kó wa obi tó fà nábì sí kódà nábì ò lè ṣe nǹkan léèwọ̀ ká mọ́ sọ pa wà àfà ànábì ò lè mọ̀ọ́mọ̀ sọ èèwọ̀ di halal ká mọ́ wà sọ fáwa àmẹ́lẹ́ ní àwa a ní àyà kókó nàkí pẹ̀lú rònú wa láti haramize and halalize gbọ́ntọ́lọ́run sọ níbi tí àwọn Yẹhudi gbójúdé wọ́n mọ̀ sọ nǹkan di haram fúnra wọn Ọlọ́run dẹ̀ sọ fún wọn pé ànábì sọ fún wọn pé alumma shuhada'akum alladhina yashhaduna anna Allaha harrama hadha bá mi ní kí wọ́n pe àwọn oṣojú wọn wá àwọn ẹlẹ́rìí wọn tí wọ́n lè jẹ́rìí pé eléyìí èèwọ̀ ni pé Ọlọ́run ló sọ déèwọ̀ gbogbo wa tá à ń sọ pé oúnjẹ Christmas èèwọ̀ ni ẹ̀mẹ́rìí wa pọ́ lọ́hun ló sọ déèwọ̀ ẹ̀kùn àtàmọ̀lẹ́ lọ́mọ pẹ̀lú ronú kìí ṣe pé mi ń jẹ́ ni mo fi ń wí àmọ́ ẹ má jà kọjá àlà Ọlọ́run èyí tí mò ń sọ yìí nísìnyí kò ní tẹ́lómi lọ́rùn torí pé àyà Kùránì tí mò ń ka yìí náà yóò máa tẹ́mọ́lẹ̀ fún ìrònú fàyín ṣẹ́yìdù tó bá jẹ́rìí pé èèwọ̀ ni ìrà ànábì la tashhad ma'ahum má bá wọn jẹ́rìí o la tattabi' ahwa'ahum má tẹ̀lé fẹ́nu wọn o àwọn ta ni alladhina kadhabu bi ayatina àwọn tí wọ́n ń fẹ́ máa sọ òfin ìwádìí rọ́ Ọlọ́run sọ pé nǹkan halal ẹ̀yin sọ dàrọ́ ó ní walladhina la yu'minuna bil akhirah àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹ́yìn wa hum bi rabbihim ya'dilun wọ́n ń fira wọn kẹgbẹ́ Ọlọ́run kéèyàn máa lanu kó máa sọ nǹkan kan déèwọ̀ nínú ìsìláàmù yìí o irú ẹni náà ó ń fi rẹ̀ kẹgbẹ́ Ọlọ́run ni torí pé ànábì fún rẹ̀ ò ní ọtọ́rítì ẹ̀ ìyẹn là ń sọ láti àwa náà dẹjọ́ ń sọ ọ̀rọ̀ Islam kìí ṣe ń tà ń búra wá sí lágbájá mú ráàyù kan wá ráàyù tiẹ̀ nìyẹn àmọ́ kéèyàn mú ááyà kan wá ááyà ti kúrò dé ráàyù tó bá ti níbàámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àmọ́ o kàn lọ mú ráàyù kan ó wá mú Kùránì tí ò bá a lọ eré ló ń ṣe naam mo wá fẹ́ jẹ́ kó yé wa pé innal muharramatil asasiyya fi tanzil gbogbo ń tọ́lọ́run ṣe léèwọ̀ nínú al-Qur'an mẹ́rìnlá ni gbogbo ń tọ́ bá mi ṣe léèwọ̀ nínú al-Qur'an ni o mẹ́rìnlá ni àmọ́ mi ò ní lọ ọbẹ̀ lónìí ní tìtorí àsìkò màá padà wá mú as a topic gbogbo ń tọ́lọ́run ṣe léèwọ̀ tó jẹ́ àsàásí ìyá ìpìnlẹ̀ nínú al-Qur'ani mẹ́rìnlá péré ni gbogbo yòókù tẹ́nìkan bá sọ di haram irọ́ ní ń pa bí yẹn ṣe jẹ́ nìyẹn ká wá kú òmẹ ká wá padà sí orí ọ̀rí pé tó fà tí mo fi ń sọ̀rọ̀ yìí náà ni wípé ara bí tá a ti yẹpẹrẹ al-Qur'ani nù yẹn ká al-Qur'ani máa sọ a káwa máa sọ b pẹ̀lú rònú tiwa kó wá já sí pé ìrònú wa yẹn ni ó wàá tẹ al-Qur'anu mọ́lẹ̀ gbogbo wa náà lájọ yẹpẹrẹ al-Qur'ani mẹ́ kọ́lọ́n kó là wá. náà ẹ rí i pé mo ti fa tọ́pìkì kan yọ mẹ́ pé nǹkan ìpìnlẹ̀ tó jẹ́ èèwọ̀ nínú Qur'ani mẹ́rìnlá ni a padà tírìtì ẹ̀ńjọ́ mi kọ́lọ́n ṣe dáadáa fún wa. náà ká wá padà sórí ọ̀rọ̀ súnnà pẹ̀lú àwọn àdìsù tá a kó jọ tá a sọ pé kíkó àwọn àdìsù yìí jọ bídà ni wọn kódà ó kó bídà á tó ń dọ̀lá ẹlẹ́tùn bídà nù ni gẹ́gẹ́ bí àdìsù táwọn àfọ̀nsún náà máa ń kà fún wa wọn á sọ fún wa wípé anab Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọn á ní nínú wáàsí rẹ̀ tó ṣe gbẹ̀yìn ni wípé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di addu alayha bin nawajisi wa iyyakum wa muhaddathati al-umur
فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من النار بما ما صنوا ولا النبي صلى الله عليكم بسنتي وجونا مع النبي تنش سنة ميدو وسنة الخلفاء الراشدين المهديين من بعد أتي السنة وانت وجه خلفاء توجه الراشدون وانت ومنا المهديين تياكو وانا ني وان غوري تنgbà tí mi ò sí mọ́ sunna wọn náà dọwọ́ yín o so wa ni adu alaiha bin nawajis edi ìlànà wọn mú dáadáa wa iyyakum kẹ́ wá ṣọ́ra gbogbo muhdathatil umur in táwọn èèyàn máa dálẹ̀ lẹ́yìn àwọn wọ̀nyí in tí wọ́n máa dálẹ̀ lẹ́yìn àwọn mẹ́rin wọ́n ní fa inna kulla muhdathatin bid'ah gbogbo tí wọ́n bá dálẹ̀ lẹ́yìn wọn yẹn wọ́n ní bídà ni wa kullu bid'atin dalalah wọ́n ní gbogbo bídà yẹn ànú ni gbogbo hadisi tó gbajúmọ̀ ni wa kullu dalalatin fin nar gbogbo tó bá ti wá jẹ́ dọ̀lálà yẹn wọ́n nínú náà ni bí yẹn bá ti yà ń díẹ̀ iná ní lọ ẹ wá dákun Ànábì kọ̀ kí wọ́n kó hadisi jọ lójú ayé rẹ̀ ó sì ní man kataba anni shay'an siwa al-Qur'an falyamha wọ́n sì parẹ́ àfáàwà Abu Hurairah náà ló sọ wípé aharaknahu bin nar wọ́n láwọn dáná sun lójú ayé Ànábì Muhammad wọ́n láwọn dáná sun ń bọ̀ ojú ayé Abubakar òun náà tó kó àwọn èèyàn jọ ó kì wọ́n nílọ̀ wọ́n dáná sun Umaru náà tó kì wọ́n nílọ̀ ó dáná sun Usmanu náà tó dé òun náà tún ṣe bẹ́ẹ̀ àwọn kìbárù sàhábà náà wọ́n tún ṣe bẹ́ẹ̀ kí ló wá dé lónìí tó wá jádìsù kan yẹn náà la wá gbé sórí Al-Qur'an naam jẹ́ ká wá tẹ̀síwájú Sheikh As-Sibai rahimahullahu ta'ala wọ́n wá jẹ́ kó yé wa wọ́n ní kanati sanatu 40 min al-hijra هي الحد الفاصل بين صفاء السنة وخلوذها من الكذب والوضع gbogbo téèyàn lè fi mú àdíìsì tó lálàáfíà nínú Islam 40 years péré sí hijira Ànábì Muhammad 40 years péré sí hijira Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lèyàn lè fi gbé àdíìsù tí nǹkan ò ṣe الحد الفاصل بين الصفاء سنة تابان وسنة يكورو وخلوصها من الكذب تاتيو نيرونينو والوضع تيو ني àrọ́bá pé wọ́n rọ́ ni وبين تزيد فيها ṣe rí gbogbo láàrin tó bá wá lé ńbẹ̀ واتخاذ وسيلة لخدمة الأغراض السياسية gbogbo tó kù lẹ́yìn 40 years yẹn wọ́n lò ó láti fi ṣe self interest personal interest àti fún political reasoning ní gbogbo àdísù wọn kí la lè fi wọn 40 years yìí ó rí pé láti gbà tá Ànábì ti ṣe ìjìra ó ní Mákà lọ Mẹdínà ìwọ̀n náà mọ̀ gbà náà sí àsìkò àwọn khulafa'ur rashiduna yìí ni gbogbo tó ti bọ́ sásìkò àwọn Ma'awiya àgbélẹ̀rọ àdísù ni tó bá ti wá sẹ́yìn wà máa gbọ́ àfáàní gbogbo tó kù lẹ́yìn yẹn wọ́n lò ó láti fi lò ó fúnra wọn fún ìrònú àgàràdì sàyàsíyà èrò òṣèlú tí kó àwọn fẹ́ ṣe ni wọ́n fi ń kó àdísù jọ lẹ́yìn náà ó ní wal inkisamat ad-dakhiliyya àti pínpín tó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn wa ad-dakhiliyya inkisamat ad-dakhiliyya so àwọn pínpín ogun abẹ́lé láàrin ara wọn tí kó àwọn lọ́tọ̀ọ̀tọ̀ ba'ada an ittakhasa al-khilafa bayna Mu'awiyah lẹ́yìn tí ọ̀rọ̀ khilafa ti di wàhálà láàrin Mu'awiyah
shakilan harbiyan tó ti ń di pé ó ti ń dogun ó sì ti ń dọ̀tẹ̀ ó ti ń di pé àwọn Muawiya ń dájú ogun kọ Ali àwọn gúrúùpù Ali náà ń dájú ogun kọ Muawiya tó fi ń di pé sálátì dìmọ́ wọ́n fi ń ta ẹ̀jẹ̀ lẹ̀ lẹ́jẹ̀ tí ò mọ níwọ̀n wàhálà akọ̀tìmínì àrùwà tó sì mú ọ̀pọ̀ ẹ̀mí lọ. Níbẹ̀ yẹn làdíìsì ti bẹ̀rẹ̀ sí ní wàhálà. Wa ba'da an inqasama al-muslimuna ila tawa'ifin. Àtìgbà tó di pé àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ní pín sọ́nà oríṣiríṣi. Tawa'ifin muta'addida wọ́n pín sọ́nà oríṣiríṣi. Àrí Shia, àrí Sunna, àrí Rafida, àrí Mu'tazila, àrí Khawarij. Gbogbo oníkálùkù wọ́n bẹ̀rẹ̀ sí ní pín bẹ́ẹ̀. Pínpín yìí qad hawala kullu hisbin, gbogbo àwọn hisbu kankan tá bá sọ pé hisbu àwọn groups hawala kullu hisbin an yu'ayyida mawqifahu bil Qur'an wa bis sunnah. Gbogbo gúrùpù kankan tí wọ́n yà lọ yìí kó wá ní wá ń dá ọgbọ́n ni wọ́n sì ń lo ète láti máa lo al-Qur'an láti máa fi ṣe ìkúnlọ́wọ́ lórí táwọn bá dúró lé lórí àti sunna. Wa tabi'iyyun, kódà níbi tí wọ́n ṣe dé alla yakuna ma'a kullin yu'ayyidanihi fi kulli ma yada'i. Gbogbo ibi tó ní kálùkù wọn bá wò pé báyìí làwọn máa ṣe báyìí ní táwọn máa ṣe wọ́n ó rí wípé àwọn wá al-Qur'an tí ó sọpọ́tì nǹkan yẹn kódà tí ò bá sí àyà wọ́n ó tú àyà yẹn tí ó níbàámu síbi táwọn fẹ́ wọ́n ó sì mú àdísù wọ́n ó rọ̀ fún tí wọ́n fẹ́ yẹn tó fi di pé fa'amila ba'd al-ahsabi ala an yata'awwalu al-Qur'an ala ghayri haqiqati, tó fi di pé ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tú Qur'an tí wọ́n ń fún nítumọ̀ tí èé ṣe túmọ̀ rẹ̀. Ibẹ̀ yẹn láti wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn ruwat fún àyà pé àkàbáyì tàbá kàbáyì yóò fún wa nítumọ̀ báyìí tàbá kàbáyì yóò fún wa nítumọ̀ báyìí tàbá kàbáyì yóò fún wa nítumọ̀ báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ikhtilaful qira'at láti lè máa fi support atrocities tó ní kálukú bá fẹ́ commit. Mu'tazila yóò wá àyà Qur'an yóò tú síbi tó tẹ́ lọ́rùn. Rafida yóò ṣe the same thing. Sunna yóò ṣe the same thing. Shia yóò ṣe the same thing. Wọ́n sì máa rọ àdísù fúnra wọn. Ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tú Qur'an ni wọ́n ń fún ní túmọ̀ ghayra haqiqati tí kìí ṣe túmọ̀ Qur'an yẹn jẹ́ pé problem yẹn náà ṣì wà nílẹ̀ dọ́là. Tó fi di pé tó bá ń bẹ̀rẹ̀ sí ní wo àyà Qur'an mi lọ́dọ̀ Ahlus-Sunnah wọ́n ó tú sí bó ti tẹ́ra wọn lọ́rùn. Tó bá padà sọ́dọ̀ àwọn Shia náà ó tú sí bó ti tẹ́ wọn lọ́rùn. Lápèjúwe bí kan máa sọ̀rọ̀ mútà kò sí tó ń jẹ́ mútì ànú Qur'an tó bí a contemporary marriage àbíkílẹ̀ tí ń pè ní pé kó o bá obìnrin sùn pé kò fẹ́ fẹ́ lọ́sẹ̀ méjì mẹ́ta kò sí nínú Qur'an lọ́ọ̀kà nítọ́lọ́ ń sọ ní pé mẹ́tẹ̀rin tó bá ń sọ pé mẹ́tẹ̀rin ó nà obìnrin tó fẹ́ tó rí kó wọ́n mọ́ ó sì tí níbálò pẹ̀lú ẹ̀ ó ti wá san dáwórì fún nínú dáwórì yẹn má gba gbogbo ẹ̀ padà torí pé ó ti rá àsìkò ẹ̀ kan láre famati'uhunna ẹ jẹ́ kí wọ́n jẹ nínú àǹfààní àrísìkí yẹn làwọn ó máa tú sí wípé mati'uhunna ṣe ni kọkùnrin yẹn máa bá sùn. Ṣíà lọ bẹ́ẹ̀ wọ́n jọ lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni àmọ́ tí Ṣíà bá ti dó lórí nǹkan àwọn wá yí padà wọ́n ní àdísù náà sáká rẹ̀ bó ti ẹ̀já sí àdísù ò lè ṣe tansikhul Qur'an. Àdísù ànábì kò lè pààyà rẹ̀ nínú Qur'an. Jẹ́ ń sáré fún ẹ lẹ́rìí lórí èyí ni. Qala Shafi'i wa Ibn Hazm min ba'dihi wọ́n jẹ́ kó yé wa pé innahu la yasihu
an takuna sunnatun nasikhatun li Qur'an aw sunnah in tí ò ṣe gbọ́ létí ni kò tiẹ̀ lálàáfíà ká máa sọ pé súnà ń pa kinní kan rẹ̀ nínú alukur'an bí irú ọ̀rọ̀ wèrè tí wọ́n máa sọ pé súnà ló pa azaniyatu ló pa àyà kálẹ̀yàn ní blálà ìnàlékò yẹn ló wá súnà ló wá pa á rẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ tí ò bá làákàyè mu ni ó ní wala yujadu nassun dallu ala nuski a lè rí ẹ̀rí kan nọ́ọ̀sù kan tó lè fún wa ní ìtọ́ka pé àdísù ó wà máa pa kùránì rẹ̀ ó nílé annahu law jaza hadha tẹ́lẹ̀ yìí bá fi lè lẹ́tọ̀ bẹ́ẹ̀ la kharajat amatu sunan min aidi an-nas bi an yaqulu la'alla mansukha kódà gbogbo súnà tó wà lọ́wọ́ àwọn èèyàn àwọn ọba kan máa sọ pé ó ti pa nǹkan rẹ̀ ni ó ti pa nǹkan rẹ̀ ni wa laysa bi nuski fardun abada ìpa nǹkan rẹ̀ kò sí fardu fún illa athbata makanahu fardu kal qiblatayn àfi taari gẹ́gẹ́ bí kárí kíbla méjì ká mọ̀ pé kíbla kan yìí o ànábì ń kírun ń bẹ̀ tẹ́lẹ̀ eléyìí kò kọjú síbẹ̀ mọ́ àmọ́ ká máa lo àdísù ká máa sọ pé ó pa kùránì rẹ̀ a sì láyà débẹ̀ àwọn àfáà ń ṣe bẹ́ẹ̀. Ìmáàmù Ṣáfi'í tó sọ fún wa wípé eléyìí tí mo sọ yìí lọ́wọ́ ó wà nù ar-risala lil imam Ṣáfi'í ó ní la yakunu nusku li sunna bil Qur'an illa ba'da sunnati nasikatun li sunna al mansukha ẹ lè máa lo sunna kẹ́ máa fi pa sunna rẹ̀ èwo ni kẹ́ máa lo sunna kẹ́ máa lè fẹ́ fi pa al-Qur'ani rẹ̀ Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ eléyìí náà pẹ̀lú àwọn kátikátí tá a gbé wọnú Islam tá a máa sọ wípé kódà Imam Shafi'i ó tẹ̀síwájú gan lórí ẹ̀ púpọ̀ ni ó ní fama kana mina sunnah bi wahyin fala yahti muta'aridan ma'a al-Qur'an gbogbo tó bá lè jẹ́ sunna láyé tá a bá fẹ́ sọ pé pẹ̀lú wáyí o pẹ̀lú al-Qur'ani o fala yahti muta'aridan ma'a al-Qur'an kò lè forí máa gbá Qur'ani o kó wá máa takò wala mansukhan bihi kódà kò lè pa nǹkan kẹrẹ nínú Qur'ani o wala yahti shay'un kódà kò lè kó wala bi ayyi shay'in kódà kò lè pa nǹkan kẹrẹ nú ẹ̀. fala yunsikhu Qur'anun wala tunsikhu sunnatun li'annahu la tabdila li kalimatillah kò sí tó lè yí ọ̀rọ̀ Ọlọ́run padà. ara àwọn ibi tá a ti kó wàhálà tí ò sí wọnú ìsìláàmù nìyẹn táwọn àfọwọ́mọ gbójú báyà tí wọ́n máa sọ pàdísù kan pa áyà kan rẹ̀ ẹ wo bó ṣe yẹpẹrẹ al-Qur'an. bí mo ti wá ń tẹ̀ lọ síwájú lẹ́yìn tí àwọn àfáà yìí tí wọ́n ti wá pín táwọn sàhábà ti pín sóríṣiríṣi ọ̀nà oníkálùkù bẹ̀rẹ̀ sí ní lo ète láti máa lo Qur'an síbi tí ó bá tẹ́jọ wọn lọ́rùn kódà ó di pé wọ́n ń fún Qur'an nítumọ̀ tí èé ṣe tiẹ̀ kó lè lọ sí bí wọ́n ti ń fẹ́ wájà máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀. mo ní fàámìlà bàdó àwọn kan nú wọ́n ṣe débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yí túmọ̀ al-Qur'ani padà wọ́n ń fún ní túmọ̀ tí èé ṣe túmọ̀ rẹ̀ dè ní ẹ̀ sì bá rú ẹ̀. wa an yuhmalu nususun ma la tahtamiluhu kódà wọ́n á máa lo nọ́ọ̀sù al-Qur'an fún tí nọ́ọ̀sù yẹn ò tiẹ̀ sọ ń pè rárá. wa an yada'a ba'duhum ala lisani rasulillah ahadithun àtúmọ̀ rí inú wọn tí ó tún máa rọ àdísù fúnra wọn tí wọ́n máa lánàbì ló sọ bẹ́ẹ̀ tu'ayyidu da'wahum láti fi kún ìpèpè wọn lọ́wọ́ ba'da an azza alayhi mithla dhalika fil Qur'an lẹ́yìn tí wọ́n ti rírú ẹ̀ ṣe inú al-Qur'an látara pé wọ́n rí Qur'an há sórí dáadáa wọ́n dẹ̀ mọ̀ pé àwọn mùsùlùmí rìwáyà Qur'an àti kíkà rẹ̀ ó ti wà lórí wọn. wa min una kana wadu al-hadith ibẹ̀ ló ti di pé ká bẹ̀rẹ̀ sí ní máa rọ hadith wa ikhtilatu as-sahih minhum bil mawdu' kò wá sí yàtọ̀ pàdísù kan lálàáfíà àdísù kan àgbélẹ̀rọ gbogbo ẹ̀ wá dàrú dàpọ̀ mọ́ra wọn. wa awwalu ma'ana tarakahu al-wudu' ọ̀nà tí wọ́n ń rọ hadith yìí kọ́kọ́ gbà láti máa rọ hadith náà ni fi fadail al-ashkhas
wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ pé lágbájá lọ lájú lágbájá lọ. Fọ́dílù Màháwíyà ala Àlíyì, ọlá Màháwíyà lórí Àlí, ọlá Àlí lórí Màháwíyà, ọlá Usman lórí lágbájá, ọlá lágbájá lórí lágbájá, tó sì já sí pé Ọlọ́run ti jẹ́ kó yé wa nínú Al-Qur'an yìí pé wa a'lamu bikum, ó sọ fáwọn sàhábà yẹn, èmi ni mo mọ̀ yín. Idh antum ansha'akum minal ardi, nígbà tí mo ti ń dá yín láti inú lẹ́lẹ̀. Wa idh antum ajinnatun fi butuni ummahatikum, àti nígbà tí mo ń dá yín tẹ́ wà nínú ọkùn àwọn ẹ̀yà yín. La tuzakku anfusakum, ẹ gbọ́dọ̀ fọ ara yín mọ́. Wa a'lamu bimani ittaqa, torí mi ni mo mẹ́ni tó ń bẹ̀rù Ọlọ́run nínú yín jù. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní, àwọn tọ́lọ́run jẹ́ kó yé wọn pé èmi mo mọ Fọ́dílù o, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rọ Fọ́dílù fún wọn. Bí irú wèrè táwa náà ṣe kọjá lọ ní òní, Sheikh Adama ojú kí lórúkọ rẹ̀, Ibrahim Niyasu, Sheikh Ibrahim Niyasu, ojú Ibrahim, ojú Adam, tá ń sọ bẹ́ẹ̀, Ọlọ́run ló mẹ́ni tó jù náà méjèèjì. Ṣówó lè yẹn máa fi jura? Ọlọ́run ló mẹ́ni ó jù náà méjèèjì. Ẹnìkan kó ọrọ̀ ayé jọ pẹ̀lú wòlíì rẹ̀, ẹnìkan mú ọrọ̀ ayé ó pàátì, kò rí sí nǹkan kan, ó kọ̀kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, kò bójú ẹ̀yìn kan mú nǹkan wá fún un, ẹnìkan bójú ẹ̀ ń kó adíyá fún, ẹ̀ ń fi wọ́n wéra wọn. Ẹ fi wọ́n lẹ̀ fọ́lọ́run, ẹ fi wọ́n lẹ̀, Ọlọ́run ló mẹ́ni ó lọ́lá jù. Àtúrà àwọn ọmọ kéwu Ádámù míì tí wọ́n sínwín, tó já sí pé ìmọ̀ ni wọ́n ń lò ń bẹ̀ yẹn, láì nímọ̀ wọn lè jẹ́ èèyàn ń bẹ̀, táwọn náà tó ń sọ kátikàti. Ẹ fi wọ́n lẹ̀, Ọlọ́run mẹ́ni ojú. Bí yóò ṣe jẹ́nu ọ̀nà tí wọ́n kọ́ gbà nìyẹn, fi fadail ashkas, láti máa bu ọlá fẹ́ nìkan jẹ́ nìkan. Ànábì ò sọ ọlá ẹnìkan lórí ẹnìkan. Gbogbo àdísù tó bá rí tó ń sọ̀rọ̀ pé nìkan ó lọ́lá, Fọ́dílù Màháwíyà, Fọ́dílù Abubakar, Fọ́dílù Usman, Fọ́dílù Aliyi, àgbélẹ̀rọ ni. Ó dẹ̀ wà náà sọ̀há. Waqad wada'u al-ahadith al-kathira, wọ́n rọ ọ̀pọ̀lọpọ̀ hadith fi fadli a'immatihim ruwasa'u ahsabihim, lórí ọlá tó ń bẹ fáwọn aṣíwájú wọn, àwọn olórí àwọn ìjọ wọn. Wa yuqalu anna awwala man fa'ala dhalika, ẹn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ eléyìí, tó kọ́kọ́ pinlẹ̀ rẹ̀, ash-Shi'a, àwọn Shi'a ni wọ́n kọ́ bẹ̀rẹ̀. Ká máa rọ hadisi ala ikhtilafihim tawa'ifihim, lórí bọ́n ṣe jẹ́ gúrùpù oníranran. Kama qala ibn Abil Hadid, gẹ́gẹ́ bí àfáwà Abil Hadid ṣe sọ fún wa nínú Sharh Nahj al-Balagha, wọ́n jẹ́ òye wa ń bẹ̀ pé i'lam lọ́mọ o, anna asl al-kadhib fi ahadith al-fada'il ja'a min jihati ash-Shi'a. Ká bẹ̀rẹ̀ sí ní máa pa irọ́, ká máa fi rọ hadith lórí ọlá tí lágbájá kan ní, min jihati ash-Shi'a, ọ̀dọ̀ àwọn Shi'a ló ti wá. Wa qad qabalahum jahalatu ahli sunnah, làwọn ahli sunnah, àwọn tí wọ́n jẹ́ báfà ṣe wí nìyẹn o, àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan nínú àwọn súnnà náà, làwọn náà bá dìde lẹ̀ bil wada'i, làwọn náà bẹ̀rẹ̀ sí ní rọ hadith. Ó wá di pé súnnà ń rọ hadith, Shi'a ń rọ hadith, súnnà náà ń rọ hadith. Wọ́n wá dẹni tó jẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ hadith kalẹ̀, wọ́n ń parọ́ ẹ̀ mọ́ Annab Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Eléyìí tí mo wí lọ́kàánú as-sunnatu wa makanatuha fi at-tashri', as-sunnatu wa makanatuha fi at-tashri'. Tíra náà rí, torí pé lómi yóò kàn máa sọ nǹkan mi gbà mí. Tíra náà rí, as-sunnatu wa makanatuha fi at-tashri'. Òun ni as-sunnatu wa makanatuha fi at-tashri'. Pálí rí, as-sunnatu wa makanatuha fi at-tashri'. So àwọn tíra yẹn ń bẹ, àwọn ibi téèyàn fi panu, téèyàn fi ra tíra jọ. Wallahi, ẹ bèrè lọ́dọ̀ àwọn tó wọ́n súnmọ́ mi, yóò kọ́lé yóò ra mọ́tò. Walillahi alhamd, ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó wá ń ṣàǹfààní ní ìsìn. So ìyẹn lọ̀rọ̀ tá a sọ yìí, torí pé lómi ó lè ní àgíní kan, ọ̀rọ̀ Google nìkan ló wọ́n wí. Yóò kàn máa sọ ní ọlọ́ Google ni, tó bá nímọ̀ ó rí nǹkan lórí Google, tọ́rọ̀ bá sì yíyọ ó máa bó ti yanjú ẹ̀. Eléyìí náà ni ọ̀rọ̀ tí àfáà wa Mustapha Sabai tí wọ́n sọ fún wa lórí ọ̀rọ̀ súnnà.
gbogbo ohun téèyàn fi lè yanjú àdísù tó lálàáfíà ní ìsìláàmù yìí kò ju 40 years lọ, gbogbo ohun tó kù lẹ́yìn yẹn kharafat ló pọ̀ jù. wa kataba ad-doktor sheikh Muhammad Ajaj al-Khatib, ad-doktor sheikh Muhammad Ajaj al-Khatib, tó bá lọ ka tata unwanu tí wọ́n pè ní ibtilahu al-wad'i wa asbabuhu, ibtidahu al-wad'i, ibtilahu al-wad'i wa asbabuhu, àdánwò bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní rọ hadith àti tó fà á. afáwá ṣàlàyé wọ́n ní baqiya al-hadithu an-nabawi safiyan la ya'tarihi al-kadhibu wa la yatanawaluhu at-ta'rif wat-talfiq. wọ́n ní hadithu an-nabi ń bẹ, ọ̀rọ̀ rẹ̀ ń bẹ safiyan lọ́rọ̀ tó mọ́, la ya'tarihi al-kadhibu tí irọ́ ò sí ń bẹ, wa la yatanawaluhu at-tahrif tí ò sí padà ń bẹ, wat-talfiq. Talfiq yẹn òun náà ni kílẹ̀ tí máa pè náà òyìnbó bí wọ́n ti máa rọ nǹkan yìí. Astaghfirullah, òyìnbó yẹn sá fún mi. So fabrications, at-talfiq là ń pè ní fabrication. So wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fabricate hadith. Tahrif, wọ́n bẹ̀rẹ̀ sí ní yí èyí tí wọ́n mọ̀ padà, wọ́n á yí túmọ̀ ẹ̀ padà, wọ́n á yí ọ̀rọ̀ padà. kò wọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tiwala ijtima'i kalimati al-umma ala al-khulafa'i al-arba'a ar-rashidin, lẹ́nu gbà táwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ń bẹ, Abubakar, Umar, Uthman wa Ali, lẹ́nu gbà wọn àdísù nítumọ̀ ó sì lálàáfíà. qabla an tanqasima shi'un wa ahsabun, kó tó di pé oníkálùkù wà lọ lọ́tọ̀ọ̀tọ̀, tí wọ́n lọ ní shi'un wa ahsabun, wọ́n lọ ní groups, wọ́n lọ ní ikọ̀ kó wá dúró lọ́tọ̀. wa qabla an yandassa fi sufufiya al-masalih wal ahwa, lóníkálùkù wá bọ́ síbẹ̀, àtẹni tó lálàáfíà, àtẹni tó gbádùn, àtòǹfẹ́nú. lọ ka ilé inú as-sunnah qabla at-tadwin, as-sunnatu qabla at-tadwin, tíra tá ń pè ní as-sunnatu qabla at-tadwin náà rí, as-sunnatu qabla at-tadwin, ìyẹn náà ń bẹ. So ọ̀rọ̀ tá fà sọ yìí pé ẹnu wọn bá gbà téèyàn lè fi recognize hadith gbádùn 40 years sí hijira, ìyẹn fi hàn pé ẹnu àsìkò àwọn khulafa'u rashidun náà ni. náà bẹ́ẹ̀ náà ni ad-doktor Sheikh Muhammad Ajaj al-Khatib, tá a bá tún tẹ̀síwájú nínú as-sunnatu qabla at-tadwin yẹn, wọ́n tún jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀. wọ́n lè walam yaqtasir al-wad' ala fada'il al-ashkhas, àwọn òpùrọ́ wọ̀nyí wọ́n wá fi àdísù yẹn mọ́ lórí akọ̀ǹbù ọlá fún yẹn lórí rírọ̀ àdís. wa da'ama al-arahu wal-afkar, wọ́n ti gbèrò nú àtàwọn làákàyè wọn al-aqaidiyya, wọ́n gbé wọnú ọ̀rọ̀ àkídà, wal-madhahib as-siyasiyya, wọ́n gbé wọnú ọ̀rọ̀ òṣèlú. àfáàní bal ta'addaha ila mukhtalifi abwab al-hadith, kódà wọ́n tún gbé kọjá àlàdé bíi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ báàbù hadith kádà, ojú ọ̀nà hadith báyìí, báàbù hadith kìíní kan. àfáàní wa kadatil ahadithul mawduha tatanawalu jami'u jawanibil hayatil khassa wal amma, débi pé hadith àgbélẹ̀rọ yìí kò wá síbi tí ó mẹ́nudé nínú ìṣẹ̀mí ọmọ ènìyàn, débi àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀mí ọmọ ènìyàn ládàáyẹnrí àti lákòópapọ̀, níbi tí wọ́n bá kárò hadith lẹ́dẹ̀. fawada'ati ahadith fil fada'il wal mathalib, kódà wọ́n tún sọ hadith débi pé wọ́n sọ hadith pé ọlá lágbájáre, wọ́n tún sọ àwọn àlébù lágbájá. àwọn àlébù yẹn ni wọ́n kọ sínú kutubul hadith tí bàbá wa Mudirul Markaz ń kà, tó wá ń dùn àwọn èèyàn, tó sì já sí pé wọ́n kọ́ sínú tírà àwọn àfáà súnnà náà ni. wọ́n sọ pé ẹni yẹn ó dá láwọn, yóò tún wá sọ masalib, àwọn àlébù ẹ̀.
ẹ wá ń sọ pé kíní kan dẹ̀dẹ̀ wù rẹ̀ ṣe bí wọ́n tú tírà ni. so tí wọ́n bá tú bọ́n bá pè lé ẹ̀yin ẹ fún ní túmọ̀ míì bí túmọ̀ yẹn ò bá wá ní súnmọ́ dẹ̀dẹ̀ wù rẹ̀ yẹn ẹ tú kẹ fún ní túmọ̀ míì. kẹwàá lẹ́ni yẹn tutù débi kó ń gbàgbàkúgbà. wa ahadith fi manakibil buldan wal hayyam wọ́n tún rọ àdísù débi pé ìlú kan ó lọ́lá jù ìlú kan lọ débi pé wọ́n sọ fún wa pé idha radiyallah tọ́lọ́wọ́n bá ń yọ́nú takallama fi siriyaniya ló máa ń fèdè síríà sọ̀rọ̀ wa idha ghadiba tí ń bá ń bínú takallama bil arabiyya àwọn lárúbáwá náà ládìsù tí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n sọ pé tọ́lọ́wọ́n bá ń yọ́nú ni ó máa fèdè lárúbáwá sọ̀rọ̀ tí ń bá ń bínú ni ó máa fèdè síríà sọ̀rọ̀ wọ́n tún fẹ́ fálú èdè jura wọn lọ léyìí tó ga sọ fún wa pé la fadlun li arabiyyina ala jami' wala al aswad ala al alwad illa bit taqwa ẹnìkan ìran kan ò lọ́lá jẹ́ nìkan lọ bí ìbá ṣe pé ìbẹ̀rù Ọlọ́run. Naam wọ́n tún ṣe débi pé al hayya ọlá tó ń bẹ fún sátidé ọlá tí ń bẹ fún sunday ọlá tí ń bẹ fún monday ọlá tí ń bẹ fún tuesday wọ́n wá kó ọlá síbẹ̀ wọ́n bá dé bẹ́ẹ̀ kódà bí yẹn bá wẹ̀ lọ́jọ́ ọgbà kan bí yẹn bá wẹ̀ lọ́jọ́ àwo kan wọ́n bá dé bẹ́ẹ̀ kódà ukhra fil ibadat wọ́n tún bá dé bí àwọn ìjọsìn oríṣiríṣi pé ọlá tí ń bẹ fún ìjọsìn báyìí ọlá tí ń bẹ fún àwẹ̀ báyìí ọlá tí ń bẹ fún nǹkan báyìí wa fil muamalat wọ́n tún bá dé bí bá a ṣe ń bára ẹni lò wọ́n rọ àdísù débẹ̀ wal at'ima wal hadab bá a ṣe ń jẹ àti bá a ṣe ń bára wa lo ẹ̀kọ́ wazud bá a ṣe ń sáfáyé débi pé wọ́n fẹ́ẹ́ lè sọ mùsùlùmí doníranù tí wọ́n bá débi pé àdúnìyà sijinul mu'mini ayé tá à ń wáyé o ẹ̀wọ̀n ni fún mímì o wa jannatun lil káfìrí ọgbà àdẹ̀rà ni fún kèfèrí tọ́lọ̀ ń dẹ̀ sọ fún wa pé gbogbo tí ń bẹnu ayé lilladhina amanu fil hayati dunya àwọn tí wọ́n gbà mí gbọ́ ni mo torí ẹ̀ dá wọn láyé khalisatan yawmal qiyamah àwọn ni ó sì dá nǹkan wọn lò lọ́rùn àwọn alẹ́wọ̀n làwọn kan náà bá ń lò bí ẹlẹ́wọ̀n wọ́n sì tún rọ àdísù má nẹ́bí náà tí wọ́n fi lè lò bí ẹlẹ́wọ̀n irú ẹ̀ náà nípa ànẹ́bí jẹ́ gbèsè kú ni ànẹ́bí ó rárí kú ni ó jàdúrà lọ́wọ́ gbà á kódà ó bí irú ìtì fọlọ́ máa ń sọ àbí àfáà ní máa ń sọ ni tí ó mọ̀ lánàbí jẹ́ gbèsè kú ni irú ibi tí wọ́n ti rí irú àwọn àrònú irú àwọn àdísù yẹn nìyẹn wà díkìrì wọ́n tún bá débi díkìrì tí wọ́n sọ pé díkìrì kan ló lọ́lá kíní kan ló lọ́lá díkìrì kan ló lọ́lá kíní kan ló lọ́lá wọ́n dùá àwọn bá débi àdúà kódà wà fi tébì wọ́n rọ oríṣiríṣi níbi ọ̀rọ̀ tíbù bá a ṣe ń tọ́jú ara ẹni kíní kan ìwòsàn ní fún gbogbo kíní kan ní ìwòsàn kíní kan ó ṣe jẹ́ ìwòsàn fún gbogbo nǹkan torí pọ́lọ́ ní máa wò yán sàn nǹkan máa jẹ́ sábàbù ní ẹnu tọ́lọ̀ ń pè ní shifahul linnas oyin ni oyin kẹ́nìkan tó wá ní gbogbo kíní kan ó lè wo kíní kan sàn kó mọ́ wò mí sàn ìyẹn ni wọ́n fẹ́ fi pa àwọn èèyàn dànù ńgbà kan tí wọ́n sọ pé kílẹ̀ tí ń pè kíní dúdú ẹbú dúdú wíwọ̀n wọ́n ní ìwòsàn ní káwọn tí wọ́n ní kòrónà kọ́ lọ máa lò wal marad wọ́n tó rọ fún àwọn ààrẹ wal fitan wọ́n tó rọ àdísù fún fitan àwọn wàhálà wal mawarith wọ́n rọ àdísù fún bá ti máa jogún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé iná ń bẹnu as-sunnatu qabla at-tadwin orí kan bẹ́ẹ̀. ad-Dr. Yusuf al-Qaradawi ala safhati mawqi'i al-hati lọ wo sọ́fọ́ àmọ́kí àwọn náà dá sọ̀rọ̀ yìí Sheikh Yusuf al-Qaradawi wọ́n ní anna nabiyya sallallahu alayhi wa sallam yaj'alu al-Qur'ana kitaban yaktubunahu mundu nazala bihi Jibril ó ní anabi sallama ṣe al-Qur'ani ní ìwé kan tí wọ́n ń kọ kalẹ̀ mundu nazala bihi Jibril bí Jibril ti ń sọ kalẹ̀ wá tó ń sọ fún arafu bismi kitab bal wahyi wọ́n ti mọ̀ bismi kitabil wahyi wọ́n ti mọ̀ pé kitabul wahyi al-Qur'an al-Qur'ani o wahyi ni
walam yaj'al dhalika lis-sunnah ànábì ò ṣerú ẹ̀ fún súnnà bal sahha anhu qawluhu bí èyí ṣe pé ń tó lálàáfíà látọ̀dọ̀ ànábì ni pé la taktubu anni shay'an ghayra al-Qur'an ẹ má kọ nǹkan kan tẹ́ ẹ bá ń gbọ́ lẹ́nu mi yàtọ̀ sí al-Qur'an ó ní anna sunna min ajli dhalika ó ní ìdí nìyẹn tó fi jẹ́ súnnà ó dakhala al-munkar ní nǹkan kí nǹkan fi wọ̀ ọ́ wal mawdu' làwọn àgbélẹ̀rọ fi wọ̀ ọ́ wa ma la asla lahu min al-hadith àti gbogbo tí ò nípìnlẹ̀ ló fi wọnú ẹ̀ fadlan an ad-da'if wal wa'i ká ṣẹ̀ṣẹ̀ má wàá sọ àwọn da'if àwọn wa'i àwọn nǹkan tí ò ṣe é gbọ́ tó lárùn wa ma la yuslihu al-ihtijaj bi gbogbo tí ò tiẹ̀ tọ́ láti máa gbọ́ sétí kí wàá máa fi ṣẹ̀rí inú Islam kó ti máa sọpá dísù ni bí ká máa sọ wípé màláìka kú fẹ́ lọ pa Musa gbá màláìka ikú ó gbá lẹ́sẹ̀ ojú màláìka kú wá yọbọ ó wá sunkún lọ ọ̀dọ̀ Ọlọ́run bí arsaltani ila abdin la yuridul maut ó rán mi lọ ẹni sọ́dọ̀ ẹni tí ò fẹ́ kú ṣe ni pé bí ìgbà tí màláìka kú gan tó ń kí fún Ọlọ́run ni bí arsaltani wo bí màláìka ṣe ń bọ́ lọ́hún sọ̀rọ̀ arsaltani ila abdin la yuridul maut ó rán mi lọ bẹ́ni tí ò fẹ́ kú ó ń kí tọ́lọ̀ wá dá ojú rẹ̀ padà ó ń kí fún Ọlọ́run màláíkà kú kí fún Ọlọ́run àdísù sí nìyẹn náà ó wà nú Sahih ó wà nú Bukhari Ànábì Mùsá ń wẹ̀ lódò àwọn èèyàn wá pè lólóbó ó sì káṣọ sórí òkúta wá ń gbé aṣọ rẹ̀ lọ́wọ́ ọ̀dọ̀ àwọn èèyàn wọ́n ń pariwo sáwọ́ bí hajar tí Mùsá fi wá sáré títí tó fi wọ àárín àwọn èèyàn ní òwò eléyìí náà wà nú Bukhari láwọn àdísù tó ń yẹ̀yẹ́ àwọn ànábì Ọlọ́run àìmọye èyí tó yẹ̀yẹ́ ànábì Muhammad náà tó sì já sí pé táwọn èèyàn bá ń sọ ni wọ́n ń tako súnnà àwọn nǹkan yóò dá gbogbo tí ó bá Imam Shafi'i radiyallahu ta'ala anhu gbọ́n tó sọ ń bì ó ní la tukhalifu sunnatun an rasulillah nínú tírà tí mo gbé jáde nísìn la nuskhafu súnnà torí pé làákàyè tiwa wọ́n kàn ṣe rí ẹ̀ lọ bí wípé in táwọn àfáà wa bá kàn ti sọ yìí nìkan bí Ibn Taymiyyah nìkan ló kàn sọ ní o ní la tukhalifu sunnatun an rasulillahi kitaballahi bihalin súnnà kan láyé tó lè yapa al-Qur'an ó lè rí súnnà kọ́ wá ní súnnà yẹn wọ́n wá wò lọ títí súnnà yẹn wá yapa al-Qur'an níbo ló ti fẹ́ rí kí súnnà yẹn sì jẹ́ tànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kamari súnnà kó wá máa yapa Qur'ani ká sì máa pè nǹkan yẹn ní súnnà kó sì yapa Qur'an kò lè jẹ́ súnnà qala Shafi'i la tukhalifu sunnatun li rasulillahi kitaballahi bihalin súnnà kan tó lè jẹ́ tó jíṣẹ́ Ọlọ́run tó lè yapa Qur'ani ò sí bihalin pẹ̀lú ṣe sí tí ìbá jẹ́ tí súnnà náà bá ti rí lé ní òmòye súnnà tó yapa Qur'ani lé ní òmòye àdísù tó tako Qur'ani lakum dinukum waliyadin pẹ̀lú umiritu an uqatila nasa wọ́n ní kí n máa pa àwọn èèyàn tàbí kí n máa bá wọn jà èwo ló bá lọ mẹ́ la ikraha fi din kódà àwọn mẹ̀lẹ́bí ẹ̀ Ọlọ́run sọ pé wa anzir ashiratakal al-muqarrabin nígbà kan wá ní fa in tawallaw tán bá láwọn ò ṣe faqul sọ fún wọn pé inni barihun mimma ta'budun èmi ń tèmi o mo yọwọ́ yọsẹ̀ mi ń bí ń tẹ́ ń sí o ṣé Ọlọ́run wá ní kó lọ máa pa wọn ni kí lè tí ó pa àwọn ará ilé ẹ̀ orí wọn ló yẹ kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́ fi mọ́ ọmọ pé àgbélẹ̀rọ láwọn àdísù nì àwọn àgbélẹ̀rọ àdís kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ Sheikh Yusuf al-Qaradawi wọ́n lánàbí ò ṣe súnnà bó ti ṣe Qur'an ẹnu tó sọ nìyẹn ó ní waqtalata al-habilu bin-nabil ẹwà máa tó wá ṣẹlẹ̀ ẹni tó já sí pé jagunjagun
tó mẹṣin gùn tó tún mọ fàátà ó wá dàpọ̀ mẹ́rin tó já sí pé òun kàn ń dẹkùn tán fi ń pẹran anabil walhabil alhabil walnabil níbi ọ̀rọ̀ hadith gbogbo ẹ̀ wá fọjú pọ̀ mọ́ra wọn kò wá lórí kò wá nídìí kò wá di pé hadith wá dáadákúdà máwọn èèyàn lọ́wọ́ ṣé òun yóò fún Qaradawi ló sọ yìí. bákan náà àfáàwà Sheikh Muhammad Abu Raya rahimahullahu fi kitabihi tó bá kátírà wọn tí wọ́n ń pè ní adwahu ala sunnati al-muhammadiyya àwọn sọ fún wa pé innal haditha an-nabawi min jalali shan wa uluwi al-qadar ma yad'u ila al-inaya al-kamila bihi wal ba'th ad-daqiq an wọn la di isu Ànábì níbi tí tó bí pàtàkì ẹ̀ àti bípò ẹ̀ ṣe tó yad'u ila al-inaya al-kamila ó bùkátà káwọn èèyàn fún ní ìnáyà ìṣàkólé kan tó pé kọ́nsìdè máa ṣèwádìí tó jiná nípa rẹ̀ ó ní lakinnal ulama àmọ́ ó ṣe wá láàánú pé àwọn àfà lam yuwallahu ma yastahiqqu min al-inaya wad-darsi wọ́n fún lákòólé kan tó tó àti ẹ̀kọ́ tó tó ó ní wa taraku amrahu liman wafaqu bi ilmi gbogbo ẹni tí ìmọ̀ wọn bá ti papọ̀ mọ́mọ́ tiẹ̀ inda yattasil bi sanad tó bá ti rí sanad ẹ̀ báyìí fa asaba ó ti tó wọn ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o tó bá ti rí sanad tó bá kàn ti rí sanad wa amma al-ma'na kó kàn wá wo ìtumọ̀ ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ yẹn fala ya'nihim min amri shay'un kò sí tó kàn wọ́n pẹ̀lú ìtumọ̀ yẹn tó bá kàn ti rí sanad lágbájá ọ̀rọ̀ wa jọra òun gangan làwọn àgbà láfa tó bá ti rí sanad yẹn ó ti tó wọn ọ̀rọ̀ wo gẹ́lẹ́ ni yẹn sọ kí ni ń bẹ nínú ọ̀rọ̀ yẹn ṣọ́rọ̀ yẹn dá kò dá ó lọ pẹ̀lú Kùránì kò lọ kò sí tó kàn wọ́n ẹ wá dákun àwọn tí wọ́n kọ àdísù náà sì jẹ́wọ́ pé wọ́n fọ́ọ̀sì wa ní àfẹ́ kọ́ náà nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ àdísù yìí ó rí pé wọ́n jẹ́ kó yé wa pé lam yakun at-tadwin alladhi bada'a muta'akhkhira fil qarni ath-thani al-hijri qabla al-Bukhari wa ba'da mawti as-sahaba wa aghlab at-tabi'in siwa Hamran min hukami Bani Umayya kí Imam Bukhari tó dé àtàwọn tó kù àdísù tó wà nílẹ̀ àwọn àwo ni wọ́n ṣiṣẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn adájọ́ Bani Umayya tí àfáwà Shahabu Az-Zuhri tí wọ́n kọ́kọ́ àdísù kalẹ̀ àfáwà yìí ni yu'addu man dawwana al-haditha àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ tírà àdísù láyé kí Imam Malik kí ó tó kọ Shahabu Az-Zuhri lẹ́ni tó kọ́kọ́ kọ àdísù kalẹ̀ kó tó kan Imam Malik ukriha ala dhalik wọ́n fọ́ọ̀sì ẹni wọ́n jẹ́ nípa kọ́kọ́ ni tó bá lọ ka Jami'u Bayan al-Ilmi libni Abdul Barri qala ó sọ fún wa pé Az-Zuhri fún rẹ̀ sọ ó ní kunna nakra'uhu àwa gan kórìíra láti kọ́ kunna nakra'uhu hatta ukrihna alayhi hatta akra'na alayhi al-umara àwa gan yarí akórìíra láti kọ́ àdíìsì kalẹ̀ àyàfi báwọn apàṣẹ tí wọ́n fọ́ọ̀sì wa akra'na alayhi al-umara wọ́n fọ́ọ̀sì wa ni falamma akrahuna alayhi nígbà tí wọ́n fọ́ọ̀sì wa lórí ẹ̀ badalnahu lin-nasi làwa náà kọ́ fáwọn èèyàn ikrahu li kamil al-amawiyyin àwọn amawiyyin al-muhaddithin ala tawdid al-hadith lẹ́yìn náà tí wọ́n náà tó wá tó tẹ̀lé làwọn náà tún lo ìkìrá ìjẹni nípa kọ́ kalẹ̀ èèyàn ṣe ọlọ́dẹ̀lẹ̀ láì ìkìrá fìdí kò sí jẹni nípa nú ẹ̀sìn wọ́n jẹ́ àwọn èèyàn nípa láti kọ́ hadith wad'u al-ahadith al-mansuba ila an-nabi
kíkọ àdíìsì tí wọ́n fẹ́ máa ṣàfitì ẹ̀ sáà nẹ́bí lítẹ̀fì bí ti hókìmìhìm láti fi ìdájọ́ tó fẹ́ máa lò láti fi rinlẹ̀. qala al-mufakkiru Ahmad Amin fi kitabihi. So táwọn náà sọ ó wà bẹ́ẹ̀. So ìyẹn túmọ̀ sí wípé oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ lórí kíkó àdísù jọ. ẹ jẹ́ kí n tiẹ̀ ká kinní yìí kákọ̀jọ gbọ́ káwo bó ṣe fọ́nì tó. ṣe wá rí ọ̀pọ̀ àwọn àfáà súnnà wa lónìí, ọ̀pọ̀ wọn ni ò mọ̀ ń tà ń pè ní òtítọ́, torí pé irọ́ ti pọ̀ jù tí wọ́n kó kalẹ̀ fún wa nínú súnnà táwọn èèyàn náà sì ti gbà á bẹ́ẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀. ẹ jẹ́ n sáré ka kiní fún yín. Naam, ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí wọ́n ní min ajibin, nínú tó ṣe ní léèmọ̀ náà ni wípé nínú irọ́, báwọn èèyàn ṣe máa ń rọ irọ́ nínú Islam, kò síbi tí wọ́n àti rọ irọ́, wọ́n rọ ìtàn. ọjọ́ kan wá ń bẹ wọ́n ní qad salla Ahmad ibn Hanbal wa Yahya ibn Ma'ayyan bi masjid ar-Rasafa. Yahya àti Imam Hanbal, Ahmad ibn Hanbal àti Yahya ọmọ Ma'ayyan wọ́n lọ kírun mọ́ṣáláṣí kan tí wọ́n ń pè ní masjidur Rasafa. Faqama bayna aydihim qasun, lẹ́nìkan tó jẹ́ òpìtàn ó bá dúró láàrin àwọn èèyàn ń pàtàn fún wọn. Faqala haddathana Ahmad ibn Hanbal wa haddathana wa Yahya ibn Ma'ayyan. Pé Ahmad ibn Hanbali ló sọ báyìí, Yahya ọmọ Ma'ayyan ló sọ báyìí. Ahmad ibn Hanbali wà nínú ìjókòó yẹn, Yahya ọmọ Ma'ayyan wà nínú ìjókòó yẹn, òun tí ń sọ̀rọ̀ wọn tó ń forúkọ wọn mú àdísù wáyìí kò mọ̀ wọn. Qala haddathana Abdurrazzaq an Qatada an Anas. Ó tún lọ mọ́ sàhábà pé àwọn méjèèjì sọ wípé haddathana Abdurrazzaq an Qatada an Anas. àwọn méjì láwọn gbọ́ lẹ́nu Abdurrazzaq. Abdurrazzaq sọ fún wa wípé látẹnu Qatada lẹ́nu Anas pé Ànábì sọ wípé àfáà yẹn dẹ̀ mú àdísù yẹn wá, ó bẹ̀rẹ̀ sí ní ká wastamarra yadhkur fi nawa min 20 waraqa. wọ́n ló ka péjì 20. Yahya ọmọ Ma'ayyan wà lórí ìjókòó, Ahmad ibn Hanbal wà lórí ìjókòó. Faja'ala Ahmad yanzuru ila Yahya wa Yahya yanzuru ila Ahmad. Ahmad ń wojú Yahya báyìí, Yahya náà ń wojú Ahmad. Faqala anta haddasta bihadha. wọ́n wá ń bira wọn léèrè pé ṣé wọ́n ló sọ àdísù yìí? Faqala wallahi ma sami'tu illa bihadha sa'a. mi ò gbọ́ ilé yìí rí o, bí ìbá ṣe pé bá ṣe ń gbọ́ yìí. Falamma intaha ashara lahu Yahya faja'a mutawaiman nawala. nígbà táfà yẹn wá sọ àdísù tán, Yahya wá pé ó wá sáré wá bá wọn. Faqala lahu Yahya man haddathaka bihadha. àdísù tó sọ Yahya ń bi léèrè pé ta ń sọ fún ọ? Qala Ahmad ibn Hanbal wa Yahya ibn Ma'ayyan. ó ní Ahmad ọmọ Hanbali àti Yahya ọmọ Ma'ayyan ni. Faqala Yahya ana Yahya wa hadha Ahmad. Yahya wá ń sọ fún pé èmi ni Yahya, Ahmad rèé. ما سمعت بهذا قط في حديث رسول الله. èyí tó ń sọ yìí mi gan ò gbọ́ rí pa Ànábì sọ. فإن كان ولا بد فعلى غيرنا. tó bá jẹ́ pé bí wọ́n ti ń wí kò lè jọ́dọ̀ àwa méjèèjì yìí ló ti gbọ́. ẹ̀gbọ́n tí ẹni tó ń sọ̀rọ̀ yìí sọ fún wọn, ó ní lam azal asma anna Yahya ibn Ma'ayyan ahbaq. èmi èyí máa gbọ́ tẹ́lẹ̀ nínú àwọn èèyàn yìí pé Yahya ọmọ Ma'ayyan yẹn òun ló gọ̀ jù láyé. ó ní ma ta'aqqaqtuhu illa sa'a. mo ti wá kọ̀nfàmù ẹ̀ báyìí nísìnyí, mo ṣẹ̀ṣẹ̀ wá kọ̀nfàmù ẹ̀ pé tán bá tiẹ̀ ń sọ̀rọ̀ ẹni tó gọ̀ jù láyé àṣẹ Yahya ọmọ Ma'ayyan yẹn ni. Faqala lahu Yahya kayfa. Yahya béèrè pé bíi ti báwo? ẹ̀gbọ́n tó fi fún ẹ lésì ni. ó ní alaysa fi dunya Yahya ibn Ma'ayyan wa Ahmadu ghayrakuma. ṣé kò sí Yahya ọmọ Ma'ayyan àti Ahmad ibn Hanbali kankan lórílẹ̀ ayé yàtọ̀ sẹ́yìn méjèèjì mọ́ ni?
oni laqad katabtu an 17 Ahmad kódà bunu Hanbal wa Yahya bunu Hanbal ṣera wọn Yahya tèmi ti kọ nǹkan lẹ́nu wọn Yahya tó ń lọ bí 17 àti Ahmadu tó ń lọ bí 17 so ẹ kóra yín máa lọ. ọ̀rọ̀ tí mò ń sọ yìí lóka ó wà ní Ta'dhilul Khawas min akadhibil Qussas tí Imam Sayuti kọ tí Imam Sayuti Ta'dhilul Khawas min akadhibil Qussas as-Sayuti lára irú àdísù níbi ìtàn wọ́n parọ́ kalẹ̀ níbi ètò ayé wọ́n parọ́ kalẹ̀ níbi ètò ẹ̀sìn wọ́n parọ́ kalẹ̀ tá máa bá irú àwọn ọ̀rọ̀ yẹn náà Sahih Bukhari nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tá lè bá náà ni pé Idrisu alayhi salam kò kú sórí ilẹ̀ sánmà ló kú sí ó ṣe ìrìn àjò lọ sánmà ó wá lọ kú sọ́hun tọ́lọ́run dẹ̀ sọ fún wa wípé minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra tó sọ fún Nabi Adam al-ardu mustaqarrun permanent site yẹn lórílẹ̀ nínú ìtàn yẹn Imam Bukhari pa tó dùn nítàn tó dùn bó ṣe wà l'Áljannà bó ṣe mú wọnú náà bó ṣe mú jáde ńbẹ̀ níbo ni Imam Bukhari ti rí ọ̀rọ̀ Elisha gun kẹ̀kẹ́ náà lọ sọ́run ni wọ́n lọ kọ́pí wá sínú Sahih Bukhari tí wọ́n ń pè ládìs tá a bá ń sọ wọ́n là ń sọ sọ́gúsọ́ ẹnìkan pààyàn 99 ṣẹ̀rí pọ́rọ̀ àkídà nìyẹn níbo wá pààyàn 99 tán nínú àwọn ọmọ Bani Israel ó wá lọ ọ̀dọ̀ àfáà kan ṣé òun lè rí ìdáríjì wọ́n ní kò lè ló bá tó pàfà yẹn náà lẹ́nìkan bá sọ fún kó máa lọ ìlú kan orílẹ̀ mímọ́ ni ayélujára mọ̀kọ́ dásà ní bá ń lọ ló bá kú kó gbẹ́sẹ̀ kan wọ̀ lónìí ló bá kú àwọn màláìkà wá ń jà sókú wọ́n ń jà sókú ẹ̀ màláìkà Jibrilu wá bá wọn yanjú ẹ̀ pé ẹ lọ́wọ́ ibi tí ń bọ̀ wá ẹ lọ́wọ́ ibi tó ń lọ wọ́n á rí i pé ó gbogbo sàn kan kó wà l'Áljannà tó bá wà l'Áljannà ẹ dákun ẹ̀kọ́ wo nìyẹn fẹ́ kọ́ wa o èèyàn lè máa pààyàn ẹ wá ń blame ẹni tó sọ yí pé ọmọ yahoo ò ní wọ náà ṣebí irú àdísì yẹn náà ni wọ́n kà máa fà kan wá dé ní ìsìn tó ń sọ pé kò sí haramu gbogbo èèyàn haramu pé èèyàn jẹ haramu pé kò sí náà kan tí ó wọ̀ kò sálẹ̀ jẹ́ náà kan tí ó wọ̀ ṣebí irú àdísì yẹn náà nu bó tiẹ̀ já sí pọ́rọ̀ tí ò dáa ni alẹ́ bóyá ẹni ṣìyàn gbé ni àbí Ọlọ́run kó mọ́ já sọ̀rọ̀ sọ irú ẹ̀nà mẹ́rin Sahih Bukhari èèyàn pààyàn 99 ó pààyàn ọgọ́rùn tó pàfà ó pàfà ẹ̀dẹ̀ ń sọ bí katabna àwọn Ọlọ́run ti kọ́ fáwọn Bani Israila pé annama qatala nafsan bí yẹn bá pa ẹ̀bí ẹyọ kan faka annama qatala nasa jami'a ó dàbí ìgbà tó pa gbogbo ayé ń ká mọ́ wà léyàn wá pa 99 ó pa 100 òfin wo ní ń bẹ lọ́dọ̀ tẹ́ẹ̀sì ní man lam yahkum bima anzalallah kí ló kàn wọn màláíkà pẹ̀lú hukumu shar'i tí wọ́n fi wá máa dá ṣẹ́rí ibi tí mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi sí ni pé àwọn ikọ̀ tó wá dá nínú súnnà jù nínú báwọn ọkọ̀ yẹn ti wá pín àwọn la wá hate jù lénìí àwọn náà ní àwọn Khawarij ọ̀dọ̀ àwọn Khawarij yìí lóòtí lè rí irọ́ hadith àmọ́ wọn làwọn àfáà súnnà hate jù lénìí tí wọ́n hámà irọ́ mọ́ lórí gbàgà ó mọ̀ rí wọn tí wọ́n mọ̀ condemn wọn ni Khawarij tó bá sì wá wo ìwà Khariji yẹn ara wọn ló ti bá àwọn ìwà ìdá tádìsì sọ yẹn bí kéèyàn máa lẹ́kọ̀ọ́ kó kàn nírùngbọ̀n kí ṣòkòtò fò sókè kó máa fárí kó mọ̀ bá ti ń bá gbàlagbà sọ̀rọ̀ kó máa sọ ọ̀rọ̀ ànábì jáde lẹ́nu kó sì máa já sí pé ìwà tá a máa rí lára ìwà tí ó máa takòtà ànábì. tí wọ́n bá ń sọ̀rọ̀ zanadikọ̀ wọ́n mọ̀ gbé láwọn Khawarij jẹ́ kí n sáré fún ẹ láwọn ẹ̀rí ọ̀rọ̀ kan. Qad qala Abu Dawud Imam Abu Dawud jẹ́ kó yé wa pé laysa fi ahli al-ahwa asahhu hadithan min al-Khawarij ó ní kò sí nínú àwọn tí wọ́n jẹ́ onífẹ̀ẹ́ inú láyé asahhu hadithan
tí wọ́n máa ń mú àdíìsù tó lálàáfíà wájú tó lálàáfíà jù wá minal khawariji tó ju àwọn khawariji lọ. Nínú gbogbo wọn tí wọ́n yá lọ ní bóyá Mu'tazila ni o, Rafida ni o, Shia ni o, gbogbo wọn ni o, khawariju nìkan ló lálàáfíà torí wípé ń táwọn torí ẹ̀ lọ kọjá wípé ẹ̀yin aṣáájú yìí ẹ tẹ̀lé òtítọ́ kẹ́ tẹ̀lé Al-Qur'an. Abu Dawud sọ bẹ́ẹ̀ fún wa pé laysa fi ahli al-ahwa'i kò sí nínú àwọn onífẹ́ẹ́nú rápẹ́ àwọn eléyìí náà lọ́wọ́ ló fẹ́ẹ́nú tí wọ́n asọ́hù hadithan tó ń sọ àdísù wọn lálàáfíà jù minal khawariji tó ju tàwọn khawariji lọ. Tó bá fẹ́ takò mí Ibn Taymiyyah àfáà yìí náà sọ tó jọ bẹ́ẹ̀. Torí pé in táwọn àfáà kan kò èmi èyí ṣe khawariji ní ìsìn mùsùlùmí ni mí, mi èyí ṣe sunniya, mi èyí ṣe shia, mi èyí ṣe sufiya, torí pé mi èyí ṣe kankan bẹ́ẹ̀ ana muslim. Torí n tá Nábì sọ ni pé umiritu an akuna awwalal muslimin wala tamutunna illa wa antum muslimun. فالأفضل للإنسان أن يموت مسلما لا أن يموت سنيا أو شيعيا أو صوفيا. ما قرأني توم is a wasting of time. ترى مو قرأ. كده هو تصبح من يرجع عن ملة إبراهيم إلا من سفي نفسه. شهد سنة إبراهيم عليه السلام ني. شيء شيعي إبراهيم عليه السلام ني. شيء صوفي إبراهيم عليه السلام ني. أبي شيء رافض ني. أبي معتزلة ني. أبي مهدي ني. ودني من يرغب عن ملة إبراهيم لا من سفي نفسه لقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لا من الصالحين ونتبع ملة إبراهيم حنيفا مسلما ولم يكن من المشركين. إبراهيم حنيفا مسلما أنا مسلم حنيف. يقول ابن تيمية سويكي ليس في أهل الأهواء kò sí nínú àwọn onífẹ́ẹ̀nú á sì dákù tó máa ń sọ òdodo jù wala a'dalu min al-khawariji tó sì máa ń ṣe déédé ju àwọn khawariji lọ. Àwọn khawariji yẹn làwọn máa kọ̀ndẹ́mù léni àdísù wọn ló dẹ̀ lálàáfíà jù. Wa yaqulu anhum aidan Ibn Taymiyyah tún sọ bákan náà laysu mimman ya'tamiduna al-kadhiba wọ́n sí nínú ẹni tí wọ́n mọ irọ́ mọ́. Àwọn khawarij wọ́n sí mimman ya'tamiduna al-kadhiba nínú àwọn tí wọ́n máa fara kínrọ́ tàbí tí wọ́n máa gbé irọ́ kalẹ̀. Bal ma'rufuna bis-sidqi Ibn Taymiyyah ní pé wọ́n mọ àwọn khawarij pẹ̀lú òtítọ́ hatta yuqal ibi tí wọ́n fi máa ń sọ wípé inna hadithahum min asahhil hadith àdíìsì tẹ́ bá gbọ́ lọ́dọ̀ àwọn khawariji yẹn nínú àwọn àdíìsù tó lálàáfíà jù nìyẹn lọ́ka nínú minhaju sunna ti Ibn Taymiyyah. Mo kàn lè help ẹni ó wà nínú volume 3 mo fi tó kù rẹ̀ lọ́wọ́. So lónìí àfi káwa mùsùlùmí ká padà sí di al-Qur'anul Karim torí pé kí l'Ànábì fi ilẹ̀ fún wa. Ma taraka Rasulullahi shay'an lil muslimina siwa al-Qur'an. Ànábì ò fi nǹkan kan lẹ̀ fáwa mùsùlùmí yàtọ̀ sí al-Qur'an o. Tó bá lọ ka Sahih al-Bukhari bó ṣe wà ńbẹ̀ nìyẹn o. Ó ní dakhaltu ana wa Shaddad bun Ma'akkal ala bun Abbas. Àwa méjèèjì yẹn awọlé tó bun Abbas. Àwa ń bi léèrè pé ataraka an-nabiyyu min shay'in ṣá Nábì tí ẹ fi nǹkan kan lẹ̀ faqala la ó ní faqala ma taraka illa ma bayna ad-dafatayn. Ànábì ò fi nǹkan kan lẹ̀ yàtọ̀ sí tó wà nínú al-Qur'an. Ànábì ò fi nǹkan kan lẹ̀ yàtọ̀ sí tó ń bẹ nínú al-Qur'an. Bó ti wà nínú Sahih al-Bukhari nìyẹn. Gbogbo àlẹ́ taraktu fikum amrayni wọ́n rọ́ ni mo fi nǹkan méjì lẹ̀ fún yín lan tadillu ma in tamassaktum bihima tẹ́ bá ti mú méjèèjì dání kitaballahi wa sunnati àgbélẹ̀rọ ni
ó lè rí nínú Sahihul Bukhari ó sì lè rí nínú Sahihu Muslim tí wọ́n gbà kóhun ló àsọ ojú wọ́n ní ma taraka illa ma bayna ad-dafatayn Ànábì òfin kan kẹ́lẹ̀ ìyàtọ̀ sí ti ń bẹ nínú al-Qur'an bó ṣe wà nínú Sahihul Bukhari nìyẹn wa fi Muslim wọ́n ló ní ana tariku fikum ath-thaqalayn nínú Muslim ó ní mo fi nǹkan méjì tó wúwo lẹ̀ fún yín awwaluhuma kitabullah àkọ́kọ́ ń bẹ náà ní ìwé Ọlọ́run fihi al-huda ibẹ̀ ni manawa wan-nur ìmọ́lẹ̀ ń bẹ ń bẹ fakhudhu bi kitabillah ìwé Ọlọ́run ni ẹ mú dání dáadáa wastamsiku bihi ẹ dìímú fa assa ala kitabillah ó ṣe wọ́n lójú kòkòrò lórí ìwé Ọlọ́run wa raggaba fihi ó tẹ̀ wọ́n lójú kòkòrò mọ́ thumma qala lẹ́yìn yẹn ló wá sọ yí pé wa ahla bayti àtàwọn ará ilé mi udhakkirukumullaha fi ahli bayti udhakkirukumullaha fi ahli bayti mo ń fi Ọlọ́run kọ́ yín lọ́rùn mo fi rán yín létí lórí àwọn ará ilé mi mo ń fi Ọlọ́run kọ́ yín lọ́rùn mo fi rán wọn létí lórí ará ilé mi mo ń fi Ọlọ́run ọba rán yín létí lórí ọ̀rọ̀ àwọn ará ilé mi ẹ bá mi tọ́jú wọn ẹ má fi wọn ṣeré àdísù kan lérè tá bá wá wo àdísù yìí ẹ já lọ wò pẹ̀lú Qur'an pẹ̀lú àwọn tí wọ́n sọ yí pé wọ́n wá lọ rọ àdísù mi Ànábì ni mo fi nǹkan méjì lẹ̀ fún yín ma in tamassaktum bihima lan tadillu tẹ́ bá ti mú méjèèjì dání ẹ ní sọnù kitaballahi wa sunnati al-Qur'ani àti sunna mi ní sunna tí ó gbà kan kójọ lójú ayé tábùbákàrí ó gbà tí Usman ó gbà tálí ó gbà torí pé sunna ẹ̀ náà ni ìwà táàrí lára ẹ̀ láti inú Qur'an jájọ lọ ka suratu Zukhruf aya 43 verse 42 ó ní fastamsik billadhi uhiya ilayk sórí tí wọ́n fi ránṣẹ́ sí ẹ̀ òun ni ó mú dání òun náà ló ń sọ fún wọn pé wastamsiku bi innaka ala sirati mustaqim tó bá ti wà bẹ́ẹ̀ ó ti wà lórí ojú ọ̀nà tó tọ́ wa innahu la dhikrun laka toro òun ni wé rántí fún wa Ànábì àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ sawfa tus'alun òun lọ́lọ́ ma bí ilé rẹ̀ o ó tún wá sọ ní al-Qur'an ní suratul Ahzab aya 33 verse 66 ó ní yawma tuqallabu wujuhum fin nar ọjọ́ tá a máa da ojú wọn kọnú náà báyìí yakuluna ya laytana tí wọ́n mọ̀ gé kajẹ pé ata'ana Allah ya laytana àbá sì ti mọ̀ ata'ana Allah ká ti tẹ̀lé Ọlọ́run wa ata'ana rasula ká tẹ̀lé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tí wọ́n mọ̀ gé kajẹ bẹ́ẹ̀ wọ́n mọ̀ gé kajẹ bẹ́ẹ̀ àbá sì ti mọ̀ wọ́n mọ̀ kábàámọ̀ tó yẹ pé nínú súrà mi wọ́n kábàámọ̀ yẹn náà tọ́lọ́run ó padà mọ́ tánàbí ó padà sọ pé inna qawmi ittakhadha hadha al-Qur'ana mahjura àwọn ọmọ lẹ́yìn mi wọ́n ti yan Qur'ani lódì ọlọ́mọjà yan al-Qur'ani lódì o ẹ dákun ẹ jẹ́ á padà sí di al-Qur'an ká padà sí di al-Qur'an kọ́lọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa kódà tí ìgbà ṣe bí kò sásìkò ni tẹ́ ẹ bá gbọ́ oyè àdíìsù táwọn àgbà sàhábà kankan gbà wá nínú Bukhari àti Muslim ẹ̀yin gan mọ̀ wò pé àyè ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe wá rí bẹ́ẹ̀ tí wọ́n bá máa sọ nǹkan mi lẹ́ máa gbọ́ ẹ jẹ́ ń sáré fún yín lẹ́yọ̀ kan nínú tírà Imam Bukhari radiyallahu ta'ala anhu gbogbo àdíìsì tí wọ́n rí lọ́mọ nínú gbogbo generally gbogbo àdíìsì tí wọ́n rí lọ́mọ Abubakar ó ń jẹ́ 142 àdíìs bó ṣe pẹ́ tó pẹ̀lú Ànábì ẹ wo iye t'Abu Hurairah ní ẹ wo iye Imam Bukhari gan wo iye tiẹ̀ Abu Hurairah táwọn gbà pé òun gangan ló dá Ànábì mọ̀ jù tán tún parọ́ pé wọ́n jọ wọnú kòtò ní gbogbo àdíìsù tí wọ́n attribute má Abu Hurairah 142 ittafaqa shaykhani ala sitta ẹ máa gbọ́ mẹ́fà péré ló pa Ìmáàmù Bukhari àti Muslim pọ̀ nínú tírà àwọn méjèèjì mẹ́fà ni Bukhari àti Muslim ni wọ́n jọ panu pọ̀ lé lórí وانفرد البخاري بأحد عشر
Bukhari dámú mọ́kànlá wá ládàáyanrí lọ́tọ̀, Muslim ẹyọ kan péré ló lè dábàá nù tirẹ̀ pé ìnfarada bí gbogbo ìnfarada bí yẹ o ìnfarada ló Bukhari dúnà Muslim yẹn lọ́dọ̀ Muslim mẹ́kànlá àti Bukhari yẹn ò lálàáfíà ni o lọ́dọ̀ Bukhari ẹyọ kan ti Muslim yẹn ò lálàáfíà ni o àmọ́ lọ́dọ̀ àwọn méjèèjì ẹnu wọn jọ kò wí pé mẹ́fà yìí àwọn fẹnu kò sí. Abu Huraira àbí Abubakar 142 hadith bóyá ló dáná sun hadith yẹn wọ́n padà tún wá 142 jáde fún. Abu Huraira tó wá dé lọ́dún keje tí ò lo ọdún mẹ́ta pípẹ̀ lánàbí òun wá mọ hadith jù Abu Huraira lọ. Tí wọ́n bá wá wí wá nítorí pé mi Abubakar ogun ni ò jẹ́ kára hadith púpọ̀ lọ́dẹ̀ èyí tó dáná sun. Mọ́kàn ní kí n yà ń bẹ̀ ni Ọlọ́run dákun mọ́ ṣe eléyìí láṣẹ mọ̀ fún wa eléyìí náà tó kó ní kálukú wa ká lọ jókòó ẹja padà sí di Al-Qur'an gbogbo ọ̀rọ̀ tán bá mú wá tá a bá gbò sí Qur'an tó bá tako tí ó bá lọ pẹ̀lú ẹ̀ á ti mọ̀ yín pé hadha batilun hadha mawdu' ká gbáyé dànù ẹ̀wọ̀n wà ní ìmọ̀ yín ò tó ní wọ́n wà túmọ̀